tí wọ́n ká ní lóko yẹn àti ibi tí atẹ́gùn ojú tó lè fẹ́ dé lónìí à ń ti wà lọ́dọ̀ èèyàn yín ọ̀rẹ́ yín Toyin Tomato èmi a máa pè ní Toyin kùkùmbà àmì ìsìn máa ń pè ní Toyin pòrèrò àmì àní Toyin màlá gbogbo ẹ̀ lọ́nà ọ̀dọ̀ Toyin náà wà ẹ̀ tí wọ́n pẹ́ tá a bá ti gbé Toyin wá báyìí àwọn ẹ̀kọ́ tó máa kọ́ wa nípa bí a ṣe lè gbádùn ìyàwó wa táwọn obìnrin náà gbádùn ọkọ wọn tí òfin ní sí wàhálà nínú ilé òun náà ni Toyin Tomato máa ń gbé wá fún yín. Ẹ ti mọ̀ pé níbi tí àwọn ti fẹsẹ̀ rinlẹ̀ dáadáa nìyẹn ẹ bá ti ń gbọ́ lílá Toyin Tomato náà jẹ́ Toyin ká tó béèrè tẹ́ bá kéwì yàn. Ẹ kó kalẹ̀ gbogbo ẹ̀yin lólùfẹ́ ojú tó lé gbogbo ẹ̀yin lólùfẹ́ Toyin Tomato àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa. Àmín àmín àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa. Lónìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò òun náà ni bí ẹni tó bá fẹ́ obìnrin tó sanra tá ń pè láwọn ọ̀rọ̀ bọ̀ wọ́n á ṣe gbádùn ìyàwó wọn tí obìnrin tó sanra náà tó náà fi ìbásùn tẹ ọkọ rẹ̀ lọ́rùn tí obìnrin jẹ́ pé ọkọ máa wá àwọn bíi ilẹ̀pa bíi Toyin káàkiri tó yẹ pé ìyàwó tó bá jọ́rọ̀ bọ̀ a máa fọkùn ẹ̀ ṣe dáadáa tí òfin ni máa wò ta òun náà la fẹ́ gbé yẹ̀wò lénìí. Ẹ ṣé gan ọ̀gá wa Ọlọ́run tó déèyàn ti sanra òun náà ló déèyàn tó gbẹ kẹ́ẹ̀dẹ̀ máa wá wò ó púpọ̀ nínú àwọn tó gbẹ yìí wọ́n fẹ́ sanra púpọ̀ nínú àwọn tó sanra wọ́n fẹ́ gbẹ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí Ọlọ́run ló dá wa tó bá wá jẹ́ pé ẹ̀yin èèyàn ọ̀ndà yóò ti sanra lẹ́yìn lọ fọ́ọ̀sì kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ju pé tẹ bá ti fẹ́ ṣe eré ìbálòpọ̀ pẹ̀lú ọkọ yín most of the time ni ó jẹ́ pé àwọn obìnrin tó sanra wọ́n máa ń nílò ọkùnrin tó lẹ̀ pa bọ́ tó yẹ kí bóyá ọkọ tí náà sanra ẹjọ́ sanra ni kò sí nǹkan tó burú pé tẹ bá ti dé orí bẹ́ẹ̀dì tí ẹ bá ti bọ́ aṣọ yín tẹ bá ti dé orí bẹ́ẹ̀dì tẹ bá ti bọ́ṣọ yín style dọ́gì látẹ̀yìn ó máa ń pè fún obìnrin tó bá ní ara ṣẹ́rí tí obìnrin bá kọ èyí sí ọkùnrin á wá ráyè ya ìdí ẹ̀ méjèèjì bá ráyè yàwó ìdí ẹ̀ méjèèjì nǹkan tó lè gbé nǹkan tó tọkùnrin máa fi enjoy obìnrin tó bá tóbi nìyẹn ẹ mú ọwọ́ ẹ fi raise ìdí ẹ̀ méjèèjì sókè láti ẹ̀yìn ẹ lè ráyè máa kanlẹ̀ dáadáa and tó bá yẹ kó obìnrin tó sanra ó fẹ́ ṣe cowgirl ó fẹ́ wà lókè tó bá ti gorí ọkùnrin tán ó máa try láti ya ikùn ẹ̀ because àwọn obìnrin tó bá sanra ìtòsí lòbó wọn máa ń wà o àwọn obìnrin tàbá nára lòbó àwọn obìnrin tó bá àwọn tá nára òbó wa máa ń jìn àwọn obìnrin tó tóbi ìtòsí lòbó wọn máa ń wà so torí pé ẹran pọ̀ ní ara wọn tẹ́ bá ti wà lórí ọkùnrin tẹ́ fẹ́ ṣe cowgirl fọkùnrin bẹ́ẹ̀ yẹn ẹ máa make sure pé itan yín méjèèjì ẹ jẹ́ kí ọkùnrin yẹn ẹ jẹ́ kó ya ìtàn yẹn bá ṣe máa ń ya òkété lọ́nà Òṣogbo Ọ̀ṣun yẹn báyìí máa ń ya ìtàn òkété sí méjèèjì yẹn ẹ jẹ́ kọkùnrin yẹn ẹ jẹ́ kó ya ìtàn yín dáadáa tó bá ti ráyè ya ìtàn yín dáadáa ayọ̀ àtàlàfíà lè máa lọ sírin ló máa wọlé ẹ̀yin ọkùnrin tó bá dẹ̀ pé àwọn obìnrin tó sanra lẹ gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ má sá fún wọn Ọlọ́run ló dá wọn ẹ má ti torí pé wọ́n tóbi kí wá sọ pé ẹ fẹ́ fi lélẹ̀ ẹ fẹ́ fi kinní kan lẹ̀ tí ẹ bá ń fíńgà wọn tẹ bá ń fọwọ́ bá wọn ṣeré nínú abẹ́ wọn dáadáa tó bá ti wẹ́ẹ̀tì dáadáa wàhálà yín lórí bẹ́ẹ̀dì ó máa dínkù ẹ̀ fi bẹ́ẹ̀ ṣe wàhálà púpọ̀ tí obìnrin bá ti wẹ́ẹ̀tì ara ẹ̀ ti balẹ̀ nìyẹn so tó bá ti wá di pé ó ti wẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn ẹni kó kọ̀dì sí yín tó bá ti kọ̀yìn sí yín tọwọ́ méjèèjì dẹ̀ wà bẹ́ẹ̀ tẹ bá ti ráì fọwọ́ rèézì díẹ̀ méjèèjì sókè tẹ́yìn dẹ́ orí bẹ́ẹ̀dì lè máa wà tẹ́ ẹ kúnlẹ̀ tẹ bá ń wọlé látẹ̀yìn sìnrìn ló máa wọlé àlàáfíà ni kò sí wàhálà kankan ọ̀gá wa. ọ̀rọ̀ rẹ ti gbọ́ látẹnu Toyin Tomato Toyin pòrèrò àti máa ń pè náà nìyẹn àwọn mìíràn ń pè ní Toyin màlá tàbí Toyin kùkùmbà ẹ̀wọ̀n náà lẹ ti gbọ́ látẹnu wọn yẹn ẹ bá tún dìgbà míì àtúnmú wọn wá wọn á lè kọ́ wa ní ẹ̀kọ́ nípa bá a ti máa gbádùn ara wa tí ọkọ á gbádùn ìyàwó tí ìyàwó á gbádùn ọkọ tí ọkọ ò ní máa wò ta tí ìyàwó ò sì ní máa wò ta lágbára Ọlọ́run àtúnmú ètò mi wà ṣùgbọ́n ká tún máa lọ Toyin Tomato bá a sọ fún nọ́mbà yín táwọn èèyàn lè pè é sí fún ìlanilọ́yẹ̀ àti ìmọ̀ràn nípa bí ọkọ àti ìyàwó ṣe ń gbádùn ara wọn tọrọ bá òní sùnlé. ẹ ṣé gan 08035792122. ẹ wá pẹ́lẹ́ kan sí. 08035792122. tẹ́ bá sì fẹ́ gbádùn Toyin Tomato dáadáa ẹ lọ sórí YouTube kẹ́ lọ ṣáàṣì fún Toyin Tomato television ẹ máa ń kẹta ní sọ tẹ́lẹ̀ ẹ rí ń bẹ̀ gbogbo orin ní gbogbo náà dẹ̀ wà ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00